Màámi. Ọ̀rẹ́ náà bí. Àpadà pè é lájẹ. Kọ́pẹ́ mi. Gbogbo ará abúlé àpè é lájẹ. Àjánimí. Àṣàtẹ̀lẹ̀ yín lórí. Lórí Àdìó. Àjánimí. Kí ni ọmọ ṣèkù yín? Kí lọ́rọ̀ nígbà rèé? Mẹ́kànfẹ́. Ọmọ ẹ̀mí wò ó. Ó lè jẹ́ bí ẹ̀yin náà ti mí rìn kiri nígbà yẹn. Bóyá ẹbí bèjì kẹ́ ẹ̀ mọ̀ kí ẹ gbé kan lọ. Ọmọ kí ẹ̀mí wò ọmọ olóríire ni. Àdìó ni mo bí. Bẹ́ẹ̀bi méjì. Màámi. Mẹ́fẹ̀rú ọ̀rẹ́ ọ̀ràn. Ọ̀rẹ́ mi ni. Ọ̀rẹ́ kí. Ọ̀rẹ́ kí padà. Ọgbọ̀dọ̀ lọ. Mi ọgbọ̀dọ̀ lọ. Lúgà. Ọgbọ̀dọ̀ lọ léyà. Léyà. Kò dáná. Kò ṣe ọlọ́sẹ̀. Kò dáná. Ṣé ìṣe mo ti fẹ́ gba náà mọ̀? Wàá bá mi. Aláàtẹ̀ àbọ̀ tèmi. Aláàtẹ̀ àbọ̀ tèmi o. Ulẹ́nu abá mi. Mi mẹ́fẹ̀ẹ́ ọ̀ràn. Ẹ olórí yí mẹ́ àsọ̀rẹ́ mi. Ọ̀rẹ́ akọ́misóte. Ìyẹn mẹ́fẹ̀ẹ́ rẹ̀ òṣì. Mẹ́fẹ̀ẹ́ rẹ̀ ìjà. Ulẹ́nu abá mi. Tìlẹ́. Báwo kì í ṣe tà sí? Búlálá bọ́dé. Èmi ò fẹ́ jẹ alábọ́dé. Ikùn mi kẹ̀ díẹ̀. Búrẹ́sì, mọ̀kàrónì, ẹ̀wà, ẹran méje, ọmọ mẹ́ta, èyí ni tó ní. Bákan náà ni. Ìdí aburú ni èmi kan lè mí sanwó. Ẹran kẹ, pọ̀nmọ́ kẹ, ẹran méjì, pọ̀nmọ́ náà. Wọ́n burúkú sí mi ẹ̀ ṣé kìí ṣe pọ́ rẹ̀ ẹ́. Iṣẹ́ mi lọ̀gá yín tí mo kọ́ yín kiri ni àwọn àmọ́ tẹ̀ sí. Iṣẹ́ àtàbẹ̀. Ọ̀sẹ̀ wo? Sọ́ọ̀sẹ̀ wo? Títí lẹ́ ẹran méjì, pọ̀nmọ́ méjì, eléyìí ẹran kẹ, mọ̀mọ́ kẹ, èmi ẹran méje, pọ̀nmọ́ mẹ́ta. Mo ti ń jẹran dáadáa, mo ti ń jẹran. Mo ń bọ̀. Kí ni mo gbélé báyìí? Kí ni ọmọ ẹran mi? Báwo ti máa mẹ́rẹ̀? Sọ́mẹ́rẹ̀ báyìí ni. Ó ní àmúna àwọn ọmọ tuntun mú kejì ewu. Ẹ̀rọ tí ó sọ̀kọ́ àpò àjẹun. Ọmẹ́rẹ̀ àbẹ̀bà wí náà kọ́ ní ibi tèmi ṣèṣì fẹ́ràn. Tìlẹ́, omi ìwé. Omi ẹ̀rọ làwọn mu, èmi mú bí ọ̀tà. Ẹdúró mi ẹ̀rọ. Ẹ bu wá ń bẹ ni. Ẹ bọ́ mi ẹ̀ lọ́wọ́ fún ọ̀bẹ ni. Ẹ gbọ́ tó mi wó. Mama, ìdí ajé, ìyá ìdí ajé, ẹ ṣírò gbogbo owó wa pọ̀. $750. Lápò tó báyìí. $750. Alùpàá ti jẹ́ bí 5,000. Pẹ̀lú omi $750. $750. Agbára ọlọ́run káyìn ni. Ẹ má tajà lọ. Èèyàn kankan tó bá bá ń jòkó rẹ̀ yín. Nígbà tó ń jẹun lọ, á sọ owó rẹ̀. Bẹ́ẹ̀ tí ń rí. Ẹ yọ ilé ìwò lẹ́nu. Bọ́lá mi ń lẹ́nu. Mi ò mọ̀ tọ́sí ẹ̀ fúnra ẹ̀. Wọ́n yàn mí jẹ náà kò gbà báyìí. Ẹ ló máa padà pa ẹ̀ ni. Oya, mò ń lọ sọ́jà. Ẹ má tajà lọ. Ẹ mọ̀ jà o. Mò ń lọ sọ́jà. Ẹ má jà lọ́jà. Mo fẹ́ lọ sọ́jà. Mò ń dúró. À ń bọ̀. Tẹ́ bá lòdì o. Ọ̀gá wa rè erin ní máa ń kun. Èmi ni management. Ọ̀gá kun ni fún. Bàbá mi ti kú. Bàbá mi kú, mo fẹ́ yìn bàbá mi fẹ́ yìn padà. Ìbà Ọlọ́run Elédùmarè. Ikú pa bíríyàn bíríkun Elédùmarè. Ikú pa bàbá onírẹ̀sì Elédùmarè. Ẹ̀yìn òkú àdá Elédùmarè. Àmín o. Ọkọ̀ ń bọ́kì Elédùmarè. Ìyàwó onírẹ̀sì Elédùmarè. Ẹ sí à, ẹ bá mú bí àwọn tàkẹ́ wá. Bí àwọn tàkẹ́ tètè.
Mo ń bọ̀ bàbá mi. Máa ṣe pàtí ẹ̀. Màálù méje ni mo fẹ́ pa. Màálù méje. Mo ń ṣiṣẹ́ ni. Èmi ni management èmi lẹ́ padà rí ẹran gbígbà. Omi ẹ jẹ́ lọ mú mi wá. Àpótí ajé Elédùmarè. Ẹ wá. Wọ́n bá wọn. Mo ti jẹ gbèrè. Bóbìnrin fẹ́ràn sí ẹlẹ́nu ó máa bú sẹ́kún nu. Tó bá lójú ẹ̀. Ṣé kí n jẹ? Wọ́n jẹ tèmi ló tún bù ú jẹ. Kílẹ̀. Kéde. Eṣinṣin àtóyin. Ṣé rẹ̀? Nta bá bẹ̀nu. Bí ọwọ́ ta dá o. Ìyá bí ọwọ́ ta. Ìyá rẹ̀ sì. Kílẹ̀ yìí. Ẹjọ́ ẹ̀rọ lẹ́dá kò abọ́kọ́ mi ẹjọ́ ẹ̀kọ́ mi sí ẹ̀mọ́ pa mi síta ẹjọ́ abọ́kọ́ mi. Gbogbo ará àdúgbò. Abọ́kọ́ mi ẹjọ́ ìṣàánú mi ọjọ́ tó kọjá náà kan fún wọn kọjá mi ẹjọ́ mo ti gbé o ẹjọ́ ìṣàánú mi Inú tìlẹ̀ ti bàjẹ́ báwọn. Ọmọkọ mi ẹjọ́ torí sọ́nà ẹjọ́. Apàyín tílé ẹ fún wa létí ti jẹ àwa tá a jẹ́ síta gbogbo àdúgbò yìí. Ẹjọ́ ọ̀sẹ̀ tó kọjá làwọn kan sùn sí wa kọjá mi ẹjọ́ ìṣàánú mi. Ṣé ẹ fẹ́ ká sọ̀rọ̀? Ẹjọ́. Ẹ kọ́kọ́ wówó wá tàbí tọ́jú tìlẹ̀ náà. Máa fún yín. Lẹ́yìn ni. Máa fún yín ẹjọ́. Èwo èló lẹ pé wo yín jẹ́lẹ̀ kẹ́. 750 ni mo ti yọ̀ǹda. Yọ̀ǹda nìkan ni èló lẹ ti pa lónìí. Mo ti pa bíi 5,000 plus. 5,000 èló. Bẹ́ẹ̀ni 5,000 plus mo ti pa. Ẹ mú 5,000 nìkan wá káfí tọ́jú tìlẹ̀. Máa fún yín. Ẹ tètè o èmi ò pariwo á tọ́jú tìlẹ̀ èmi rẹ̀ ó làgbó. Kọ̀ǹkọ̀bílítì ni mi kọ̀ǹkọ̀. Sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ burúkú ẹgbẹ̀ ló ń gbéra ẹsẹ̀ èdè Ṣàngó nìyẹn. Ìbẹ̀rẹ̀ orin ni. Ọ̀ní ẹgbẹ̀ ọmọ àpọ̀ ọ̀rọ̀ burúkú nìyẹn. Ó ní tí wọ́n ń gbọ́ gbòòrò ní ìtì. Bàbá kí sọ̀rọ̀ orí èdè Ṣàngó tó jẹ́ pé ó lè jẹ́ pé orí èèyàn yí kọ̀ǹkọ̀bílítì ó mọ̀ pé kọ̀ǹkọ̀bílítì kò jọra wọn. Kọ̀ǹkọ̀bílítì ni mi kọ̀ǹkọ̀ ó fọwọ́ kọ́ mi lámú. Kọ̀ǹkọ̀bílítì. Títí tó lọ́wọ́ ẹ̀yìn wo. Èyí là ń bá wí kẹwẹ́ yìí o, náwó làwà, àwa kì í ṣe tàwé. Jésù! Ẹsẹ̀ gbéwó gbẹ́ lórí ibú yín sàn òjè. Ẹ gbà mí ẹgbin. Iṣẹ́ ènìyàn máa ní iṣẹ́ ẹranko kẹ. Kí lẹ rí? Èmi làwọn wèrè yìí ń kọrin fún. Ẹ jọ. Ẹ lè lọ́wọ́ àwọn akídanidání ẹgbẹ́ yín, àwọn kò ní sẹ́bi tí. Àǹtí yín mìírí ọ̀rọ̀ ẹnu yín dáa ṣùgbọ́n kò ní wéètì. Ṣé gbogbo ń tà sọ sílẹ̀ yìí fàṣìfò ni pọ́n yín léyìí? Ṣé ó mú èébú wá? Tẹ́ẹ̀kan ju nǹkan lẹ́bi gbà pẹ́ ìmọ̀ tó yẹ kẹ́ ẹ sọ kò dá ọ̀rọ̀ burúkú rẹ̀ sọ. Ọ̀rọ̀ ni wọn ò dá wọn ò ní làákàyè. Kẹ́ tó sẹ́nu gìrì bí ẹsẹ̀ gìrì lọ́nà ọjà. Sẹ́yìn sáwọn. You don't have time 6 for uses yo. Èbóbú. You don't know English. Ó pè yín ní títí inú ẹ̀ ń dùn. Ọmọ aláìkọ́ ọ̀sẹ̀ ẹ̀dà pẹ̀lẹ́ ajáṣẹ́. Wèrè ò tí kìíní kò ní gbéni ní ìlú tukọ̀ kí wèrè náà gbéni. Wọ́n pè á ní títí inú rẹ̀ ń dùn. Inú rẹ̀ ń dùn. Ọmọ aláìkọ́ ọ̀sẹ̀ ẹ̀dà pẹ̀lẹ́ ajáṣẹ́. Yín méjèèjì ń kọ́ ni. Ẹ jẹ́ ká máa ní word approachment fúnra wa. Èmi ní mi ò mú dání ni màá ti kú bóyá mi ò ní ni. Hello. 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 Òyìnbó. Hi. How you doing? Fine. Ṣé wàá pa? Ṣé wàá okay? Wọ́n ṣe bẹ́ẹ̀ ni. Mo kọjá ń bíbá ìlànà, mo gbóhùn yìí. Èmi lélé bí ara. Èmi náà ni mò ń pín ohùn fún wọn. Èmi ń gbé ní láwọn. Àwọn olóhùn ohùn mi ni wọ́n ń lò. Nǹkan tí ọ ni. Ṣé musicians ni? Akẹ́múdà mo tún gbé tí n bá Ilé bẹ̀rẹ̀. búkú ni ipò àkàkọ́ ipò ọ̀lẹ́lẹ̀ ni. Ṣé wọ́n tí etí ẹgbẹ́ ní etí kankan? Níbi ọ̀rọ̀ táwọn ń bá lọ jàre. Èmi fẹ́ràn yín o, kémi yín ọjọ́ máa ṣe wọléwọ̀de. Wow. Ẹjọ́. Mo ń sọ̀rọ̀ lọ́wọ́. Ẹni sùgbọ́n mi ò sọ pé ó sọ̀rọ̀ lọ́wọ́. Ọ̀rẹ́ mi ni. Èèyàn dáadáa ni ní last year. Ṣé ẹ rí bó ṣe wá wà yìí? Èmi ní bẹ́ẹ̀ ṣe rí mi ò tí ì fẹ́yàwó rárá.
Tẹ́mi ti fẹ́ ìyàwó ni. ọkọ̀ lóyún lábúlé yìí wàhálà la fi fa ọmọ yẹn. ẹ kì í ṣe fati àbálòkun tẹ́mi rẹ kọ́lá jọ tẹ́. èmi kọ́lá jọ tẹ́ báyìí ṣe ẹjọ́. àwọn olórí dúdú ní orí ẹja sáwá lẹ́kọ̀ọ́ yẹ pé. Ejò sọ̀rọ̀. olóyìnbó lẹ lè fẹ́. nítorí yẹ kẹ́yìn gan béèrè ẹ̀ béèrè ó dẹ̀ dùn mí. jọjọjọ ẹja lo èbó. àwa èmi náà ni mò ń kọ́ wọn lóyìnbó. Tẹ́lẹ̀. ẹgbọ́n tí Bìrìtìkó sọ Bìrìtìkó sọ wípé when sagacity of sagatilation and brilliant language fún òjò ló pa mí ló pa ẹ́ òjò ló pa mí ló pa ẹ́ ló ta bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ sójú róòdù láfún irinbílítì gàdí di wọ̀rọ̀wọ̀rọ̀ bílítì tèmi tán lọ́pàá ìdè mọ́tò ìtumọ̀ ẹ̀ ni wípé ẹ̀sọ́ kó kò kọ́ mi lẹ́nu ìtumọ̀ ẹ̀ ni pé ojú kì í rí náà sọ kó má pa ẹ wo kí ni èmi lọ bẹ́ẹ̀ ni lúgọ àjọ ń bọjà. máa wojú ẹ o ṣé ká lo èbó. Bẹ́ẹ̀ni sọ̀hún. Excuse. tó bá fẹ́ sọ dúró kó sọ báyìí kò lè láìkí ẹ bó ṣe ní ojú dúdú yìí kò lè láìkí. If a human being no Oyadeku is looking at up, no Oyadeku in the palace. Ẹjọ́ fẹ́ kí ọ̀pá jí èmi kó máa wọnú kòtò ọ̀run yín kájọ máa bí ayé àkàmàrà. ẹjọ gbọ́ tí wọ́n sọ yẹn asọdànù ni. Èmi. Wo ẹni má pùsì mi náà don't put me lúgọ. Mo like ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta náà ni ẹ máa lọ rò láàrin ara yín. Kẹ́ get back to me. Excuse me. I have something. ṣé mo fẹ́ dá fún ẹ. àtọ̀ alákàlẹ̀ fẹ́fẹ́ bó ṣe ṣé ẹgbẹ́ ẹ̀yin méjèèjì bẹ́ẹ̀ bójú mi lọ ní peter speak tó bẹ́ẹ̀ bójú mi lọ ní spoke. and stress ti gather. If human being no Oyadeku then they look up. No Oyadeku in palace. I go find am okay now. If I post in para. Yes, I do. bu búrẹ́dì kèmí náà. Kèétí ìyá. Nǹkan tí ọ ni. Èmi ni. Kèétí ìyá. lúgọ. Ta làgbà náà ẹ̀yin méjèèjì. Kèétí àdìó làgbà rẹ ni. Kò jẹ mí láti oúnjẹ o. Mọ̀mọ́jọ́ orí mi di oúnjẹ. mo rò yọ rẹ o. Ẹ ta lọ lẹ́ẹ̀mí gangan náà ẹ̀yin méjèèjì. èmi lọ̀rẹ́ rẹ. Èmi kọ́ máa tán náwó rẹ kiri èmi ẹ̀ náà lájọ wà láti kékeré sábà ìyá àti ẹ̀ dá láàmú. àwẹ̀ ẹ̀pà ìkéré. Mo lè jẹ. àwẹ̀ ẹ̀pà lè rárá lọ bá mi bùdí búrẹ́dì ẹ̀ jí búrẹ́dì. Ìdí búrẹ́dì lèmi náà jẹ. ṣé ká máa kúrọ̀tì ara ká máa kúrọ̀tì. àwẹ̀ wọn máa fún ọ ní kọ́ ọgbà ó sì lára rí ya. Ńlá nílà fọ́mọ ẹni ọmọ àlè ní ọgbà bíntín ńlá nílà fọ́mọ ẹni. nta ní la fọkànlá. Ọ̀kánjú àdúrà. nta ní búrẹ́dì ìkéré. Mo lè jẹ. Ṣé mi ìwo ni kí n máa ìwo ni. Gbọ́mọ̀ pé o. Ọ̀ ń tọrọ kan. bàbá kún yọ̀ ǹgbọ̀n. Ara àwọn èèyàn ti wá ṣe kú. ní mo bí ọ̀hún kó má máa kékó kékú. sọ ọba olórí bo bàbá kankan kí olójú alákòógbé yọ olójú wáyíwáyí. Olórí bobo tí bó mọ́ gbó. ẹ ẹ sọ pé owó mítà ni àná ni ọ̀rọ̀ jíjẹ dáwọ́ aṣọ gbogbo òwúrọ̀ lọ́ba òbí ìkúnlẹ̀ bá lọ alójú wáyíwáyí. mo dé ọ̀dọ̀ rẹ ní àná méjì tó bá ọ nílé. Èmi mọ̀ jíjáde ń lẹ́mọ̀ ni. Fẹ̀rẹ̀ báyìí lèmi ti jíjáde. kabiotun rè ní fẹ̀rẹ̀. Òdì arí. òdèrè. Òdì arí sì dùn. mo wí bẹ́ẹ̀ náà mi òdèrè lórí mọ́ ara mi fún mi. Kèé máa ṣe ọ̀rọ̀ búrẹ́dì nìkan mọ̀ láńdí. Akẹ́kọ̀ọ́ sí ẹ̀lòbí tó ní pọ̀ àwọn afẹ́ kí ní ẹ̀pà. ṣé wọ́n pé borí parí. Kèé ṣe o, tèmi nìkan ni. owó ìwọ nìkan parí. owó ìwọ nìkan parí. Èmi náà kò ní fún. kí ni mo ti máa sọ̀rọ̀ ọmọ mi sí báyìí o kí ni mo ti máa sọ̀rọ̀ ọmọ mi sí o àṣìmọ̀ mi fẹ́ kí mi gòkè wọ́n fẹ́ kí mi gòkè ìgbẹ́ òbí mi náà bàbá kan wúyọ̀ mi ọyọ́ sọ mí ní gòkè ọyọ́ ìmọ̀ mi domino. Ìyá rẹ̀ domino. bí wọ́n ti wúre ni àpẹẹrẹ rẹ̀ gan-an ni mo rí abájọkọ̀rọ̀ ẹrù rẹ̀ ṣe ń jì owó láàlọ́ rẹ̀ owó lọ́jọ́ mọ́. wọ́wọ́ torí ọ̀tọ̀ sanwó kọ́rọ̀ lóòótọ́ kò sí lérò ọ èyí ṣe gòkè kankan gúnlẹ̀ lẹ́ẹ̀gan ni ọ tó bá pẹ́ ọ̀bá lérò ni àti ìyá rẹ̀ gan fúnra rẹ̀ má kí mo sọ̀rọ̀ sí ìyá rẹ̀ o mo mọ ọjọ́ orí mi o. sọ́jú mọ́ mi lọ ni. ìjú àti màmá ẹ̀ jẹ́ fẹ́ mi o. Tọ́jú ìyá rẹ̀ lọ ni. jẹ́ ń ṣàlàyé bó ṣe jẹ́ ṣé bí torí pé àjọ ń sọ̀rọ̀ ẹ̀ fi mọ yé mi. tẹ́ bá pàjá bọ̀gùn tẹ́mi ẹnu wàá fẹ́nu kan ẹ̀ pàjẹ́ ẹ̀ bọ̀gùn ẹnu làgbá bẹ́ẹ̀ ni ó kọ lóore mi. ẹ wá jẹ́ ń sọ fún yín tí wọ́n pè mo nìyẹ́ ẹ̀ ni ó yẹ kó pàyẹ́ ẹ̀ ni nígbà ọ̀gá tó báyìí tí yẹ àwọn tí tuntun mánítọ́rìn rẹ̀ ó yẹ kó pàyẹ́ ẹ̀dá Ẹ̀yin ni ọ̀dọ́ ẹ̀yin téèyàn bá pa ìyá rẹ̀ ẹ̀jẹ̀ ni. ẹ̀jẹ̀ ní lúgọ gbogbo ọ̀rọ̀ wà nílẹ̀ kó bá jẹ́ ìwọ náà fi làákàyè gbé kó o dè ronú ibi ọmọ mi bọ̀rọ̀ mi lọ ẹ
ìsádà kí mi roko kí mi mọ́ doko àmì kí mi délé kí mi mọ́ délé. ní sì ń dò sí. èmi gan ọmọ mi ta wá ń wáyé. lúgọ. ọṣẹ kù tàbá ṣe èyí tá a tún á ṣe ní ìṣe. lúgọ. yóò jẹ yàrá ẹ ṣeun o àbó ìrìbèrè ti pọ̀ tó ẹ ṣeun gan ẹ ṣeun. ẹ ṣeun gan ẹ ṣeun mo ti fẹ́ ẹ ṣeun. ẹ wọ bá fún ọ lóúnjẹ o. dákun ẹ bá bá wọlé ọmọ ẹ. bá ń sọ fún ọkàn fún ọ lóúnjẹ kan fáwọn onírù lóúnjẹ ẹ dákun. èmi ló dé gan. má sọ yún yọ jẹun ẹ dá àwọn ọ̀gá yín kọ́. àwọn náà rè é àjù bẹ́ẹ̀ lọ. àwọn náà rè é àjù bẹ́ẹ̀ lọ. àwọn tá à ń ṣe bẹ̀bẹ̀ nínú àlàré. àwọn náà rè é àjù bẹ́ẹ̀ lọ. àwọn náà rè é àjù bẹ́ẹ̀ lọ. àwọn tá à ń ṣe bẹ̀bẹ̀ nínú àlàré. ìbọn lọ́run ọba ṣẹ̀dá gbogbo wa o. ìgbékùn àká. ìbọn bá mi wájú. ìbà ìlọmọ wúrà. ọba tẹ̀yìn ọba lẹ́lẹ̀ o Sátrámọ́nì ọba. ìbọn Látúnjí Yúsúfù. àpàdé lẹ́sẹ̀ Jésù wá ibi tí ká ò ríra wa a ò ríra wa a ò yọ̀ mọ́ra wa Jésù ni ó ṣe àlọ́ gbogbo wa àpàdé lẹ́sẹ̀ Jésù ibi tí a kò ríra wa. àárín yín náà la wá ṣe ní àyín. kó mọ́ la ṣe ẹ̀ ń sọ pé a pàdé lẹ́sẹ̀ Jésù. a máa ń tà ń ṣe ẹ mọ̀ pé a gbọ́dọ̀ kọjú bá. ibi ibẹ̀ la fẹ́ gbà a fẹ́ gbà wọlé. ìyá ń wọ́n fẹ́lẹ́gùn ọjàre bàbá ń wọ́n fẹ́lẹ́gùn ọjàre tọdún bá dé máa kẹgbà wọlé tọdún bá dé àwọn gbèrò lẹ́yìn o ọ̀rọ̀ yìí ọ̀dà ìmọ̀ bẹ́ẹ̀ jẹ́ bàbá ń wọ́n fẹ́lẹ́gùn ọjàre ìyá ń wọ́n fẹ́lẹ́gùn ọjàre o tọdún bá dé kẹgbà wọlé tọdún bá dé àwọn gbèrò lẹ́yìn o ọ̀rọ̀ yìí ọ̀dà ìmọ̀ bẹ́ẹ̀ jẹ́ bàbá ń wọ́n fẹ́lẹ́gùn ọjàre. wọ́n nà mí lọ́gùn o wọ́n ti fògùn gbá mi lójú o wọ́n nà mí lọ́gùn o yé Jésù. ẹ máa gbà ẹ dákun ṣé ọdún eégún ni mò ń ṣe ni àbí mò ń sòkúta wá ń kọ́ ní òkúta sí ká dá fún ọ. àtúndúró mo máa sunwó náà o wọ́n sì wí fún mi wọn gbọ́ gbogbo ibi tí bá ti rí yín tẹ́ bá ti ń kọ́ ní òsì yín wọ́n máa lẹ̀ yín lóko wọ́n sì máa nà yín ni ká dá fún gbogbo yín. ẹ̀yẹ́ lápá máa ṣiṣẹ́. kèé ṣe mí. máa gbọ́ mi. ẹ mọ̀ pé mo ṣe kí tọ́wọ́ mi ni. ẹ mọ̀ mọ̀. owó ojú eégún lọ́wọ́ mi. sílẹ̀dà sílẹ̀dà ibi tá a lè wá sílẹ̀ náà. ẹ̀yin ọ̀lẹ òṣì alápá máa ṣiṣẹ́ ẹ̀yin gbowó lọ́wọ́ tèmi àbí èmi ò ṣiṣẹ́ ọ̀lẹ obìnrin obìnrin bí ọkùnrin ni mí. sílẹ̀dà sílẹ̀dà ìwọ fún iṣẹ́ fẹ́ rí tilẹ̀. má dúkúlẹ̀ sílẹ̀dà sílẹ̀dà ó yẹ wọ́n sílẹ̀ jáde. wọ́n ti bàyà yín jẹ́. wọ́n sílẹ̀ jáde fún mi. ẹni sùúrù. obìnrin ni mí obìnrin bí ọkùnrin ni mí mo iṣẹ́ kí tó wọ́wọ́ mi ni. ẹ jẹ́ ká fi sùúrù ṣe. ẹ dákun mo fẹ́ sinmi. ìsinmi bọ̀ sílẹ̀dà wọ́n sílẹ̀ jáde fún mi. ẹ lè rí tilẹ̀ tẹ́ bá pa mí o. ó yẹ mò ní pẹ́ wọ́n sílẹ̀ jáde mí ní pẹ́ wọ́n sílẹ̀ jáde fún mi. ẹni sùúrù. ó ti ní sùúrù ó gbọ́ ẹ̀. èmi mo bá ti rí tilẹ̀. báwo la ṣe máa rí tilẹ̀. ẹ dákun ẹ fi mí lẹ̀ báyìí ná ẹ dákun Jésù ẹ wo n tí n bá ti ń ṣe nìkẹyìn náà mọ̀ ṣe o. mo máa ṣe mo ń dún ẹ. ẹ kò gbà kò lè gba 250. 250 ni mo ní. ẹ rárá kò lè gba 250. tó bá gba 250 jẹ́ kí n máa kó mi lọ. ẹ sọ 270 nínú owó ni èmi nìkan gan gba 50,000. jẹ́ ọmọ ọ̀nà tó wà sí gba 250. 270. ẹ jẹ́ máa kó mi lọ 250 jálẹ̀ ojú orí yín tó. 250. a sanwó báńdì 20,000. ẹ dákun ojú orí yín tó. tẹ́lẹ̀ ní 250 jẹ́ kí n máa lọ. àtìlẹ́ òní gbà. rárá o
jẹ́ kí wọ́n lọ o mo wà bí èmi lọ̀gá o 250 lọ́wọ́ mi o 5,000 ní tiẹ̀ ń bẹ́ o manager lásán ni o manager èmi ní tilẹ̀ sales yé mọ́ mi yé kí ni mo ṣe owó yé. owó mi dà owó mi dà tilẹ̀ owó mọ̀ kó tó ṣe kó tó bẹ 5,000 lọ́wọ́ mi owó kó mi owó eégún ni mo ṣe kí tó lọ́wọ́ mi ni jẹ́ fiẹ́lẹ̀ máa fún ẹ ní ọ̀sẹ̀ kan lẹ́yìn ọ̀sẹ̀ kan tí màá rówó mi gbà wò mí dáadáa àjọ ìdílé máa fi bẹ́ẹ̀ jù ẹ̀yin ọ̀lẹ́ máa ṣiṣẹ́ alákòóbẹ̀ ṣiṣẹ́. ẹ má pa iye olóògì sọ̀rọ̀ ìyá mi ìyá ẹ jókòó lóun bẹ́ẹ̀ ti jókòó lé mi ni o ẹ jókòó lóun bẹ́ẹ̀ ti jókòó lé mi lẹ́ẹ̀kan ni o kọjá fá. Lúgọ. Lúgọ. Ọrùn mi o. Ìsọ́bẹ̀ ìyá mọ̀jẹ̀ lónìí o. Báyé bá pa tìlẹ̀ nítorí rẹ̀ ẹ̀jẹ̀ bí aṣọ níwájú ilé rẹ̀ o. Dọ́dọ̀ rẹ̀ o, àdìo. Lúgọ. Fi mí lẹ̀. Ṣé bí wọ́n sọ pé fẹ́ gba sẹ́ni? Lúgọ. Ó tàn mí fún ìyá ni. Ngbà mi ń pariwo kọ̀ ẹ́ látara ò ṣe dé mi lóhùn. Èmi nìkan ni kémi ọ wá jìyà. Lúgọ. Àwọn ìwà tó ń wú yóò dáa o. Wọ́n lọ ti wá mi káàkiri gbogbo abúlé kiri mo sápamọ́. A lọ sọ́dọ̀ Yológi gan. Yológi ò sílé ni. Obìnrin ìbá lu Yológi bàjẹ́. A lu Yológi. Ẹ nílùú mìíràn mọ́. Sísá. Kí ni o ti fẹ́ ibi eléyìí? Yóò lu ìyá rẹ̀. A lu mọ́ mi. Yóò lu ìyá rẹ̀. Mo sá lu mọ́ mi pa. Àmúdá. Bó o ní. Àfíà àkọ́bí. Àáfíà ni. Àwọn ìbejì ń kọ́ sálàáfíà ní ẹ̀wà. Ìbejì wo nu. Àwọn èyí ni Táyé àti Kẹ́hìndé. Dákun láì mo fẹ́ bẹ̀ ọ́ lẹ́bẹ̀ kan Àmúdá. Ṣé o lè jẹ́ kí tìlẹ̀ ọ̀fọ̀ kankan ní àwọn Táyé Kẹ́hìndé kó lè sọ fún mi èyí tí í ṣe Táyé èyí tí í ṣe Kẹ́hìndé? Ká má máa sì wọ́n pè. Ẹ̀wẹ̀ abámọ́ ti Táyé kámọ̀ pé Táyé lélẹ̀ tàbí Kẹ́hìndé. Ó lè fọ́ọ̀kan. Ó lè fọ́ọ̀kan. Àmọ́ kọ́ má dàbí kó fẹ́ ṣaṣẹ́wó. Èmi ọmọ rẹ̀ dání ní ìsìn ìwọ wàá díjú òun ó díjú yóò wá fi kan tìlẹ̀ díjú. ẹ̀yin ọmọkùnrin ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín bíi tẹ́ sọ fún yín o. Tí ó bà yín lẹ́rù ni ẹ fẹ́ fọ́ọ̀kan. Kò bà wá lẹ́rù o. Kò bèmí lẹ́rù ó dùn mẹ́mi ni o. Pé òun náà la fẹ́ yẹ̀wò pé ká mọ ìyàtọ̀ láàrin túbú àti nǹkan tọkọ mi kú lé lórí. Sọ̀rọ̀ fẹ́ fọ́ọ̀kan. Ó dáadáa wo ṣe fún wa tí o jẹ́ kí tìlẹ̀ mú kankan mi ní o mú kan tìlẹ̀. Yóò náà dá. Ó yẹ mọ́ mọ́. Jájọ pé àwa máa ń pè nǹkan jẹ ni. Àmúdá. Àmúdá sùn wọlé pé tẹ̀ ẹ̀rọ ojú tẹ̀ ń pa àmúdá. Ọlọ́run ẹ̀yin gan ló lè. Kò sí ìtààmú kò sí ìtààmú sílẹ̀ lọ́jọ́ tá a bá kú àfàmọ́ kínní. Àǹtí olókè méjìlá. Kájàkàbà káfíńdé bẹ̀ wò tábà ti dé ẹ̀tọ́ kátúsù dé sàlẹ̀ kò sí ìtààmú kò sí ìtààtì mú rẹ̀. Àfàwọn tó dẹ̀kọ̀ ọ̀la àfàwọn tó dẹ̀kọ̀. I go Lagos, I go get money, I go change my life, get honey, fine girls, them go come on me. I spend the cash, go on to key. Everybody knows, when we borrow, 1 by 1, 2 by 2. Hey go, don't let me go. Hey go, your love is sweetness, oh. Hey go, love you. Never let you go. Dirty till long way I know Lagos. You fine baby, lovely. Who wants to see fine boys? Them they like to waste. She no get time to waste. Tonight she mine. I go spend the night 1 by 1, 2 by 2. Hey go, don't let me go. Abalago, ẹ ṣe wọn. Nílà nìlá ẹ̀yin ló máa jèrè tìlẹ̀ tí ìbálẹ̀ tìlẹ̀ tí ìbálẹ̀ tìlẹ̀ ibi náà tó gbẹ́sẹ̀ tí wọ́n máa ń ṣe bí ibi kíní ọmọ ẹgbẹ́ mọ́pá kàwé.
láì pé èèyàn láì dáná. ẹ ṣe ẹ ṣe ẹ jèrè ẹ ṣe gan. ẹ ní ìrìnlẹ ẹ ṣe ẹyin náà bá ní láyọ ẹ ṣe wo ó sì láwọn ará èkó ọ̀dà àwọn ará èkó ilé ìdá o. ẹ dákun ṣé Lagos rí àbẹ́kù méjèèjì ṣé Lagos rí àbẹ́kù. ẹdúnú àwọn èrè mẹ́ta tá a rí nígbà tá a wọ̀ lúwa ọ̀rọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ní ń ṣàlàyé o. eré yẹ. yìí tó wà láàrin èmi nu tó di ire mú báyìí tèmi ni. òun rẹ̀ rọ̀ pẹ́lẹ́ tó wà láàrin ló ga èyí tó wà láàrin yẹ. ó sọ̀rọ̀ nípa ìmú eré mi ní èrè ẹ jẹ́ kí n sọ̀rọ̀ torí ìtọ́ dáwọ́lẹ̀ báyìí tí ò mú kankan dání tí ẹ ní ẹni èyí tó ṣe báyìí méjèèjì tèmi ní ni o èyí tó ṣe báyìí tó mú kan tí ò mú kan jẹ ní ni o dírẹ́sì dà dírẹ́sì wà náà dírẹ́sì tẹ́ bá ti múnú bí mi ẹ̀ ní rí dírẹ́sì dírẹ́sì rẹ̀ má bínú wà eré wọ́n tèmi mẹ́ tí ẹ ló mú èmi ń kọ́ eré tó kọ́ra tèmi. eré tí ó mú kan tí ò mú kan tiẹ̀ ní ni tó mú méjèèjì tèmi ní ni èyí tó dáwọ́lẹ̀ tiẹ̀ nù ni o. ọ̀ya wá dírẹ́sì dàsẹ́. dírẹ́sì rẹ̀ ọ̀ya wa gbẹ́rù sẹ́mi gbẹ́rù láì rí gbẹ́rù báwo. ó gbẹ́rù gbẹ́rù báwo. máa padà lé gbani. ṣé kí n gbé. má gbé. mo ti gbé ẹ máa yàn yàn jẹ torí lọ́kọ̀ náà. ṣe ẹ̀ má bọ̀. èmi ò fẹ́ràn gbogbo tí a máa ń ṣe ní èmi ò padà o. má padà. ẹdúró. ẹlẹ́yà yóò. ẹjẹ àgbọ̀ ti kúyọ̀ là ń lọ. àgbọ̀ ti kúyọ̀. Agége. a tún wọkọ̀. tìlẹ̀ ìwọ ló ní abọ́lẹ̀ ń bẹ̀ ni. ẹ sọ mi. rúbẹ̀ kọ́lá wọkọ̀. tábà àti wà wọkọ̀ balẹ̀ ndé. ẹ̀gbọ́n ẹ̀ má béèrè lọ́wọ́ àwọn ará àwọn ilé ojú wọn lójú èèyàn burúkú wọ́n lè lọ àwọn èkó ò dáa wọ́n lè jẹ́ pé kínní kan mí ni wọ́n sọ bẹ́ẹ̀. bóyá wọ́n fẹ́ gbowó ọwọ́ wa ni. ẹja gbà bí dúdú ẹja gbà bí. ìkíni wọ́n jẹ́ ká mọ̀ pé a ṣẹ̀ṣẹ̀ dé. ẹ wò mí ẹ wá ètò àrìn tó ọrùn ru èmi báyìí. tá a ṣẹ̀ṣẹ̀ dé. nígbà tó pé Lagos lálọ́ tá a wá dó lẹ́kọ̀ọ́ báyìí ní ìsòrí Ọlọ́run. pálọ̀ jálọ̀ mọ́tò lẹ́nu o. ní ìjánu. bàbá mẹ́sìnì. bàbá mẹ́sìnì. bàbá mẹ́sìnì. tá a bá tiẹ̀ rí mẹ́sìnì tí ó gbé báyìí. dúró máa ń lọ ìmọ̀ gbẹ́rù ru oje máa ń ṣe. ó láti àṣìbà èmi ò jókòó díẹ̀. mo má ti jòkó. èmi ò jókòó díẹ̀ o. ìjòkó má sunkún àmọ́ àtó débẹ̀. àmọ́ lẹ́nu. báàgì wà lórí wèrè ìsì à ń ju ìsì rìn díẹ̀. báàgì yẹn ló ti ẹ̀ ń dùn èmi. báàgì sì lè dùn ó dídí èèyàn mọ́ ni. nínú àkọsẹ̀já ayé ẹ̀ a ti kọ́kọ́ máa sọnù náà ni. alo ojú àwọn eléyìí rọ̀ ẹ ǹlẹ́ yàn o ẹ dákúnṣẹ́ ẹ bá wa rẹ́nu ó dúdú báyìí ọkọlà àti aroko mọ́ọ̀gùn làwa mẹ́tẹ̀ẹ̀ta tí ń bọ̀ rẹ́ wa. ó gbé báàgì kan sórí. ó gbé báàgì ńlá báyìí. èmi ni mo ní báàgì yẹn. ọgbà báyìí. ẹnu o. ẹnu ló sọnù ẹ bá wa wá. ẹnu ló sọnù ẹ bá wa wá. ó dúdú ọkọlà rẹ bẹ̀rẹ̀ fún. ẹnu ló sọnù ẹ bá wa wá. tilẹ̀ o n ti ń dààmú ọkàn mi báyìí ni pé bí mi ti ń wọ yìí ọkàn mi sọ pé mi rè ó dolówó. ó kọ́ àti dolówó orí olówó lórí tẹ́mi gbé wáyé. èyí tá a bá wá dolówó kí la wí fún bá mi rẹ̀ tá a bá dé aroko mọ́ọ̀gùn. bíbélì náà sọ pé ọ̀pọ̀ la pè díẹ̀ la máa rí. àwa díẹ̀ yẹn rèé ọ̀pọ̀ yẹn ló sọnù yẹn. tí ẹ bá pa wàá fẹnu sògùn ńkọ́. gbogbo àwọn náà lẹ́nu ò ní sọnù ẹnu náà ló pa ṣebí mo sọ fún pé kó máa yẹ rojọ́ kiri ẹ̀rọ ló mọ̀. báàgì náà wúwo fún nìkan. ìyẹn náà ló ní nìkan mọ gbé báàgì. ọ̀rọ̀ báàgì yẹn nìkan ni gbogbo àwọn ìpékeré nǹkan tí mo rà sínú ẹ̀ kíní tí mo mú fún ẹ yìí ó pọ̀ nínú ẹ̀ tí ó yẹ ká máa fi pa àrùn báyìí. torí nǹkan jíjẹ dákunláyé tó bá yẹ pé wọ́n lọ bá sọnù
tèmi àtẹnu bá ń wọ kí báyìí ńkọ́. èmi ò lè sọnù torí mi lọ̀gá yín mo gbọ́n jù yín lọ. ò ní làákàyè. ìwọ ní ìtì ẹ̀dà. ẹnu ló sọnù ẹ bá wa wá ẹnu ló sọnù ẹ bá wa wá. kí nìyẹn. sílẹ̀ èmi ò rí dírẹ́sì mọ́ o. o ò ṣe kí. dírẹ́sì tá a fi mọ̀nà. ṣé kì í ṣe pé kankan wú orí orí ẹ. mo dẹ́rọ o mo fi sí yìí ngbà mo mú dání báyìí tá a kà. adití dákú iṣẹ́ dé o. mo sì fi sí yìí. lúgọ lúgọ mo ṣẹ̀ṣẹ̀ wá ń bìgínì báyìí mò ń bìgínì láti rí ojú ẹ pé o kì í ṣẹni téèyàn ń bá da nǹkan pọ̀ ó dẹ̀ máa padà sọnù bẹ́ẹ̀ ló ṣe sọnù ni. bàbá rẹ̀ ó sọnù. èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ ìwọ sọ àdírẹ́sì nù dájúdájú ìwọ náà ló sọ ẹnu nù. jẹ́ àmọ́ wá tàbọ̀tàbọ̀ lọ. ìwọ ni ẹnu tẹ̀lé tó fi sọnù tá tó fi míìsì. kì í sọ̀rọ̀ méjèèjì ló ṣe lé ní. o tún sọ àtẹ́bí bá wá dúró dé o máa fẹ́ sèmi náà nù ẹ̀kíní kẹ́bẹ̀ ẹ̀kejì ní kẹ́bẹ̀ ẹlẹ́kẹta alájẹ ìjẹta. èmi kò mú sọ. o tún sọ dírẹ́sì nù. mi ò lọ́ mi kẹ́kẹ́ mọ́. ọlọ́mọ mọ́. mi ò tẹ̀lé ẹ mọ́. ibi ni Jésù máa bá mi ìwọ ó sọ ẹnu nù. tilẹ̀ tó bá sọnù bẹ́ẹ̀nu ti sọnù kò ní da o. ó dà mọ́ bọ́ ẹ̀. má súnmọ́ bí o. ìmọ̀ lọ. mo ti gbọ́rọ̀. Àdìógún àrò ògún mọ̀ọ́sọ́ mọ̀ríwó sálọ́gbẹ́ tiẹ̀ mi já lọ já mọ̀ wà lọ bóyá tá a bá rí àrí dírẹ́sì lọ́wọ́ ẹ̀. ìdàkùn tó ṣàgbé ló sọ légede kò tiẹ̀ dá kò tiẹ̀ mọ́ o ọmọ ẹni ò sunwọ̀n ọmọ ẹni ò dá a ò lè fi wá lárùn bọ̀ lásán ọlọ́run lúgọ tó so gbàgbọ́dọ̀ sí légede lẹ́kọ̀ọ́ ìwọ̀n gbà ẹnu ló sọnù ẹ bá wa wá ẹnu ló sọnù ẹ bá wa wá ó dúdú ó kàlà rẹ́súrẹ́sú ó tún jọ bọ́ ó jọ àgbà ọ̀bọ ó jọ àgbà ọ̀bọ ẹnu ló sọnù ó gbé báàgì kan sórí o ìpápánu ló ń bẹ níbẹ̀ o. ta lélẹ̀ aráyé ta lélẹ̀ láti ibo. lúgọ. lúgọ lẹ wà bá lọ́fẹ̀ẹ́ bá ti yẹ ẹ jẹ tó owó jú ni. alẹ́ ẹ wò ibi tó rí o wà ọmọ ilé yóò gbé ẹ lọ ni o lọ ọmọ aládìí ti sóká nìyẹn o. kí ni ẹ ọmọ ẹ jí mọ́tò bí i. mi ò sólè. o kì í sólè kí ló ṣe nu mọ́tò. arìnrìn àjò àwọn mẹ́ta ni wáyé báyìí. ẹ̀yin mẹ́ta ni ẹ wò ọlọ́run mú ẹ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn àbí bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn ọlọ́run ti mú ẹ máa wọ̀ rí o máa dọ́dọ̀ alága wa ní sí máa ọkùnrin ọ̀dà alẹ́ àmọ́ náà fẹ́ẹ́ bá ti yẹ ẹ jẹ ni. aláwọn olúgọdà. àwọn olúgọlé ẹ wo àwọn olúgọlé ẹ wo ọ̀yà tí ẹ̀kọ́ kówó ìbọ̀lẹ̀ bí mo ṣe ń wẹ̀ yẹn náà. Àdìólà. Àdìólà ọ̀bẹ ní bọ́ọ̀lẹ̀ ọkọ̀wé ìbọ̀lẹ̀ àbí kí n change pẹ̀lú ẹ̀ ni. Ọbẹ̀ mú wẹ̀ lẹ̀ o ó sá lórí gan. ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí. ká máa ṣe báwo máa ṣe báwo sọ fẹ́ kí pariwo lè lẹ lórí báyìí. ẹ dákun ẹ bá mi rí Àdìó. Àdìólà ẹ wo bọ́ọ̀lẹ̀ bí kò sí omi báyìí jọ. lúgọ sọ báyìí o. Àdìó ó jẹ́ tán báyìí. kí ló ṣe ẹbí ilé. ṣé àní gbàdúrà ká tó jẹ ni. ebi ń pè mí o. díjú ká gbàdúrà ní orúkọ Jésù. àmín. ní agbára ẹ̀jẹ̀ Jésù. àmín. bàbá wa Ọlọ́run wa pèsè fún àwọn tí èrí jẹ. àmín. àwa tá a rí jẹ náà kọ́mọ gbòdì lánàá wa. àmín Jésù. Jésù Olúwa wa. àmín. àmín àmín lórúkọ Jésù. aláwọ̀ ewé tọgbà yìí aláwọ̀ ewé ó sì fún mi tọ́wò. ìrọ̀rùn eré ẹ burú ni. kí
ní mọ̀ wá mẹ́. ọ̀dọ́. Ilẹ̀ tó ti yó. Méjì yó. Àlèjẹ́ tán láwo. Gbogbo bóòtù kí wọ́n dè mára já ni mo máa tú. Tètè fa. Mi ò tí ì jẹ nǹkan kan náà tẹ́lẹ̀. Owó wa a gbà padà a máa gbowó yẹn padà sáwọn àwọn ẹ̀kọ́ gọ̀ ẹ̀kọ́. Fáwọn àná kọjú fún mi àná. Fún mọ́ bí. Sábìsì! Gbogbo! Sábìsì! Irú wà ló ń jẹ o! Sábìsì! 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 Èmi yóò lọ kóòtù yà yín. Irun ló kó gbogbo jẹ. Kí ló ṣẹlẹ̀? Sábìsì èyí ni ewu tó ṣẹlẹ̀. Irun ọ̀pọ̀ o. Ẹ sà, ẹ jọ̀ọ́ báwo ni irun ṣe débi báyìí because a sáàbù yín pẹ̀lú irun. Èmi lẹ́ ń bi léèrè ni. Ọ́fíìsì tó. Mọ́mẹ́jà. Ìjọba ọgbọ́n ń jẹ́ ṣe yìí o. Ìjọba. Sábìsì. Yes! Gbogbo mọ́lẹ́jà ṣáyìn ni mọ́lẹ́jà ṣe rí ibi tá a wà yìí ẹ kọ́kọ́ gbé wa lọ bí sítù àwọn èèyàn yín wọ́n sábìsì oúnjẹ méjì tá a béèrè fún àṣìṣe ẹwó ilé sọ̀rọ̀ dáadáa mọ́ ṣe rí wọ́n bá kó irun púpọ̀ ṣẹ́yìn náà rí báyìí ọkọ̀ tó ń jẹ fún wa bó ti á wà yìí nísìn àfẹ́fọ́ wàhálà gangan ewó tá a san ẹ̀ dá yín ní padà fún wa. ọ̀rẹ́ mi bó ti wà yìí ni ó ti ní cancer of mouth èmi níṣẹ́ gbégbé ajá o àmọ́ cancer tèmi cancer ẹlẹ́gbẹ̀ẹ́ báyìí ni èmi ò ní gbó ń tẹ́ wàá ṣe fún ẹgbẹ́ alọ́sọ́bísítù ẹ fún wa lówó ìwòsàn ẹ sì dáwó tàbí ló jẹ pátá ẹjẹ bẹ́ẹ̀ àjọdé kóòtù. wẹ́ gbogbo nǹkan tẹ́ fẹ́ ni màá ṣe pátá. ẹ ṣe kò ní sí wàhálà mọ́. ṣùgbọ́n ṣe mí láàánú pé bóyá nú ẹ̀wọ̀n lẹ ti máa lọ ṣe. àbẹ́rẹ́ yìí dàrú ẹ fẹ́ parọ́ ẹ tún láṣẹ wọn. ẹ mọ̀ pé ibi tẹ́ ẹ wà yìí kámẹ́rà wà wò bíbà security wà bíbà. kámẹ́rà. gbogbo nǹkan tẹ́ ẹ ṣe pátá ni mò ń rí lókè ibi tí mo wà. ẹ ṣe Africa Magic yóò bá yìí. mo ti ní kọ́pì yín bíbà. tí lẹ́lẹ̀ yìí àmì yìí ṣe mi kì í ṣe. ẹ̀rín bàbá wọn níjà olúwa yóò wà pẹ̀lú yín àmín ojú òní séyàwó yín rẹ̀ lọ́wọ́ jẹ́ kó da fẹ́yìn náà àmín adán yín wò ní. ẹ̀yìn à ń ṣe ni. sẹ́rí wọn náà wá ní pé àwọn eateries tí wọ́n ń ta oúnjẹ ǹjẹ́ wọ́n ní irinṣẹ́ tó péye tí a fi ń mọ̀ bí èèyàn bá ní ìṣòro tàbí bí ènìyàn bá wu ìwà burúkú àwọn olè tó ń wọlé tí wọ́n lọ ń yọ̀bọ nínú tọ́lẹ́ẹ̀tì tàbí tí wọ́n kó sábẹ́ ẹ̀sẹ̀ àti wọ́n ń yọ àwọn nǹkan ibi ò mọ̀ pé ẹjọ́ kí lorúkọ ọbí yìí ná. Emperor Mills. Emperor Mills. ṣé wàá sọ fún ọ pé àwọn Emperor ló dáa. Emperor ló dáa ju o ṣe rí iṣẹ́ yín excellent table ní ìgbà wo ni. bàmọ́ níjà òun ọmọ ṣàlàyé gbogbo yòókù fún. ẹ má ṣe yẹn ẹ dáhùn sọ fún yín yẹn. Lugasiki.
tìlẹ́ ìwọ ẹ dúró dè yẹn ni. ẹbí bó ṣe ń rìn yẹn náà ni màá máa dúró dè o mọ̀ pé kò la wà o pàbúlé la wà ni. mọ̀ ń dáàbò lọ́wọ́ ni níbẹ̀ ni ó ní tèmi ń gbọ́ mọ̀ ń dáàbò lọ́wọ́ èwo ní ni o. ọmọkùnrin yẹn ló wà lẹ́wọ̀n bẹ́ẹ̀. kí ló ti gbogbo kó mẹgàfóònù dání báyìí. ó dàbí pé ọkọ̀ mẹgàfóònù dání o. Kándílé. bẹ́ẹ̀ kọ́ tó bá yá ó pé wọ́n ló gbé bó yọ̀ àrè kọ́ndílé. Yọ̀ àrè kọ́ndílé. Kọ́ndílé invited to wà mí. Ni. Mísíkè hunt. Ó ti yé mi. Àbí kábíyè lọ́wọ́ ọmọkùnrin tí lè. Wọ́n ní ká wá fa ọmọ yẹn mú gbó. Ó ní ká wá fi ẹ̀bùn hàn. Fẹ̀bùn rẹ̀ hàn ní wàá ti rí pé mo lẹ̀sẹ̀ rí ní musical hunt. Hunt yẹn ni pé wàá fi ẹ̀bùn hàn. Ṣé téèyàn bá fẹ̀bùn hàn ní ìsìn wọ́n fún yàn lówó? Wọ́n máa fún wa lẹ́bùn. Wọ́n máa fún wa lẹ́bùn. Sotiri. Wàdírẹ́sì. Ká kọ àdírẹ́sì ibẹ̀ dání ká lọ. Ṣé àwa náà lè lọbẹ̀ lọkùnrin? À ń lọbẹ̀ ní àjọ máa ṣé èmi ò lẹ́bùn ni? Àjọ lẹ́bùn ni. A máa lọ mọ́ mọ́ ọ̀nà bí tá a gbà kọjá ní ìgbà táwọn wá ta fẹ́ ra sìgá. Ibẹ̀ ni kí ní hòtẹ́ẹ̀lì yẹn wà. Ká lọ ṣe ká lọ bẹ̀ lọ. Èyí ṣe ní o. A máa lọ máa ṣe àwọn. Àǹtí yọ ẹ dákun ẹ bá wo kíní ń sọ gangan pàtó. Ṣé ìtẹ́mi sọ fún tí mo sọ fún ẹ̀yin ò yé ẹ. Èbó rẹ kò dá mi lójú. FM Destiny Production presents Afro Music Hunt. Àwọn ìdíje ni ẹ máa kọrin ẹ máa jó ẹni tó bá gbégbá orókè wọ́n máa fún lọ́pọ̀lọpọ̀ ẹ̀bùn á travel out wọ́n máa fún nílé ìlú èbó Amẹ́ríkà ìlú èbó ní travel out wọ́n fún nílé wọ́n fún mọ́tò. Níbo gangan níbẹ̀? The King's Hotel kìlómítà 2 Akasolori. Bẹ́ẹ̀ni ṣé ẹ̀yin náà fẹ́ lọ bẹ̀ ni? O lè lọ. I'll be introducing them to you. The very first person on my list is a very pretty woman. Oh, fine girl. Now, Ayo Mogaji, a round of applause, please. Jam your hands together, yes. Thank you, Ekabo, you're welcome, ma. The very next person on my list is nobody else. Mr. Femi Odulaja. Make some noise, people. Eshe, thank you very much. You're welcome, sir. Now, one more person. Can you please help me? I can't do this alone. I just can't. I can't. He's an award-winning Nigerian entertainer. He has made the country proud all over the world. Anyway, look at here, that's what I do. I'd like you to put your hands together as we bring on stage. Oh, Risha Let's go right onto the stage. As we change.
Fẹ́mi Lákòóso. They now saying they have boyfriend. Ẹni ọmọ boyfriend tó ní o. Láti wá òun èlò ó bá dé. Ìfẹ́ ìwọ́n tó friend me. It's okay. He carry me and pay the party. We reach my third friend 5 years the introduction. I no go school. I just came to Lagos. Why you say I'm from Unilag? Why you say I'm from Uniport? Me I say hello. My name is Comfort. I'm from Oyabisi Oyabanjo University. He carry me and go to the house. The money is there. Hey, young lady, thank you. We'll get back to you, okay? Thank you, ma'am. Thank you. Anytime I play sing, Eve, Afro, Grammars. A round of applause for all panelists. A round of applause. Good job, Yeah. Ọmọ wọn ní ìjàkadì kọ ẹni orí bá fún ní o agídí kọ àkọsílẹ̀ ń kọ́ kò mà lè yí padà o wọ́n ti destiny ayé mi káyé máa yí padà o ẹ̀bẹ̀ ṣàmóbi ayé ẹ̀bẹ̀ ṣàmóbi ayé káyé jẹ́ kí tán náà káyé jẹ́ kí ìgbà tàbí mi èmi kò mọ̀ páyé lè mo délé ayé tán kí n tó mọ̀ páyé lè. Okay, ayé gbẹgẹ, we know that. What do you think? I think yes, by me. Yes. Well, for me, it's a no. Thank you, ma'am. Everybody wants ayé gbẹgẹ, man. I'm a best surrender me. Thank you for coming. Mr. Ayegbege, Akẹ́tí òkú, ó sì lè jàgbàdo. Come back next year. All right. Thank you very much. God bless you. All right. Ẹ̀yin wọ́n ṣe gbogbo ẹ̀yin èèyàn tẹ́ wà lé. Ẹni tó kàn báyìí tá a pè onto the podium together for Tilẹ̀. Tilẹ̀ on stage, please. Oríṣiríṣi láti rí àti àwọn tó ń kọrin àti àwọn tó ń wá ṣe poetry. Ó jọba ẹgbẹ́ sọ́kà làwọn ilé ìfẹ́ gbá. There is a time limit for this. Thank you very much. Yo, David. Good afternoon, sir. Good afternoon, ma. Good afternoon, friends. He have management. He have composer. The two together he have musical. Yes, baby. Àwọn méjèèjì ní orin. Ẹjọ́ iná tó ń bí o. Ẹjọ́ iná tó ń bí. Tìlẹ̀ kìí ṣe náà, kìí ṣe náà. Kìí ṣe náà. Ìtàkùn tó ṣe bá lọ́sẹ̀ lé. Nínú ìṣàlẹ̀ ìyẹn lóhùn òkè. Kó wọ́n bọ̀. Ṣé wá kọrin ní abẹ́ wá fi wá ṣeré? Yes, that's man. A fẹ́ kọrin fún yín náà ní ma. Táyì ló ń lọ báyìí. Táyì ló ń lọ báyìí. Orin tá a mú àyè pọ̀ o, a mú ṣùgbẹ̀rù wá o, a mú ìtàkùn tó so gbá náà wá o, èyí tẹ́ bá fẹ́ bẹ̀rẹ̀. Ago lọ. Ìjọ láàrin ẹjọ́ òbèsèrè lẹ̀wò ẹ bá ti yàwó akẹ́jẹ́ àgbọ̀
Làyílá ilé lárúkọ lọ́mọ bàbá wa jẹ́. Làyílá ilé lárúkọ. Wait. Can we know you guys? Can we know you guys, please? Èmi ni Ọlọ́run lúgọ Àkànmú ọmọ òṣèré pààrọ̀. Òun ni Tìlẹ́ Àdìó ọmọ ìyá olóògì. Àwa méjèèjì lájọ ṣe músíkà papọ̀. Èyí táwa kọrin àyín lónìí, gbogbo eré tẹ́yìn bá ti náwó sínú láàbá ikọ̀. Yẹ́wò fẹ́lẹ́gùn ọjà rẹ̀ fẹ́lẹ́gùn. Bàbá ìwọ fẹ́lẹ́gùn ọjà rẹ̀ fẹ́lẹ́gùn. Bàbá bàdé máa má dábàá dé. Bàdé máa dé. Yọ̀dà MCs, please, can you take the microphone off them? Ṣẹ́rí láti side ọ̀dọ̀ tèmi, ẹ padà wá lọ́dún tó ń bọ̀. One after it. Ọdún tó bọ̀. Ọdún tó bọ̀ yìí. Ọdún méje lèmi fún yín. Méje lọ́ọ̀lọ́ọ̀ ni mo fún yín. Méje ni mo fún yín. Thank you very much. Thank you. You can enroll in the Nigerian military. Try the soldier. Be nice now. Well, I am not a Christian, so I won't lie. Sorry for wasting your time. Well, anyway. And it's a very big buy. I'm very relaxed. I hope this is a serious performance. It had better be. I'm in a very bad mood. Well, anyway, you had better not come here and mess up. Welcome. Our next performing artist. Such a bad. Please put your hands together for Yomi the Fireman. Bring fire, bring fire. Yomi the Fireman on stage, please. Yes, man. Hello, what's poppin'? Hello, what's poppin'? I greet everybody. Alright, DJ, set it. One time, you see the boy, if you want to do so, oh yeah. Afro music, one time. Yeah. We're getting the first yes. Láti ẹnu àwọn judges wa lónìí. Agbàgbé kì í ṣe àyè gan-an lọ́tọ́ sí. Ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ wò wá náà. You still have
your power to make your choice. Afro Music Hunt 101. Ashiwa and Todakaja Julo. Bego. Thank you very much. My name is King Bimbo. And my name is Dr. Taylor. Ńgbà tọ́lọ́run wá kọ́ńkọ́ ṣebí èmi wà nìní. Ọlọ́run ọ̀kọ̀ọ̀kan ó sì wá ó ń bínú bí àrẹ̀mú ète. Jọ̀ọ́ lúgọ. Jọ̀ọ́ má bínú mo fẹ́ béèrè àwọn kankan lọ́wọ́ ẹ̀. Ẹ mọ̀ ń gbọ́. Mo dẹ̀ fẹ́ kó o dáhùn. Eléyìí kì í ṣe pé bóyá à ń kọrin lọ́wọ́ àbá ń ṣe nǹkan kan. Àbí à ń jà. Àbí à ń jà mo fẹ́ bi ẹ́. Torí Yorùbá sọ pé borí ọmọdé bá fẹ́ burú ọrùn ló máa kọ́kọ́ dùn. Tí ọmọdé bá dẹ̀ máa ya òrè èpo òrèké ló máa kọ́kọ́ ti jẹ. Tó o bá ti róbìnrin tó fẹ́ kọ́kọ́ ìrìn ẹsẹ̀ ló máa ti mọ̀. Torí tẹ́ ẹ bá sọ fún wípé ìyá Kúnlé ẹ má kọlu sí àyíkó má bàjẹ́ a ní kó gbẹ́nu ẹ̀ sọ̀rùn o tó bá fẹ́ kó máa lọ sílé àwọn kó máa lọ kí la bá débi pé gún ò ládàá sára ọ̀run máa ń ju kò ní. Àwọn òwe ní kí ni nǹkan tó túmọ̀ sí rí. Ó ṣe lúgọ jọ èdè ìlú tó ń sọ yìí ìlú wo ni jọ ní gbólóhùn kan. Ìbàràpá lókè Ògùn. Jọ èdè tí mò ń sọ yìí èdè ìlú wo ni. Òjèṣà Wúlé. O rí pé ó ta agbára wọn dáadáa báyìí. Ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ni. Mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ ni. Wá dúró ǹjẹ́ mọ̀ mi ní abúlé ǹjẹ́ wọ́n kọlà bíi ti mọ̀mọ́ ẹ. Mọ̀ mi èèyàn pupa ni wọ́n ní àbí ènìyàn dúdú. Ìyá rẹ̀ pupa rẹ́súrẹ́sú. Mọ́dà àti ẹ̀ ń kọ́. Ó dúdú. Ó já sí pé àtàn rárá. Wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ̀ yín ni. Èmi kàn ń fi sọ fún ẹ náà ni o. Wọ́n ní torí wípé a ò kàwé kó tó di pé ẹnu ṣaláìsí kọ́lọ́run kó fọ̀run kẹ. Ẹnu òpó. Èmi ò rẹ́nu mọ́. Ẹnu òpó. Ó ní bí ènìyàn bá 40 tí ó fọ́n kan mọ́lẹ̀ ó ní bólúwẹ̀ bá fi táyì tó bá ti 50 ó ní ó máa fẹ̀yìn ẹ̀ tí. Èmi rẹ̀ ò tí ì pé 50. Jọ̀ọ́ ló fẹ́ gbà nínú bí àti bí má tẹ̀lé mi mọ́. Ibẹ̀ ni ìrìnlẹ̀ rẹ̀ ọjọ́ gbà. Máa lọ bẹ́ẹ̀. Fún kí ni. Èmi pẹ̀lú ẹ ò ṣe pọ̀. Èmi rẹ̀ kọ́ra jẹ wáyà yín ni. Èmi àti ẹ ò ṣe pọ̀ mọ́ o. Dọ̀bálẹ̀ mi rèé o. Àdíyèsí lù ọ́. Mi ò lè pa o ò lè parọ́. Èṣù ló ń lò mí o. Ṣùgbọ́n máa ṣe jọra wà yìí. Sọ ti rí pé báwo ti ń bá mi bọ̀ bí orí burúkú ká tó kó òròkòdókò tó ní ìgbà tá a wà lábúlé náà ká jẹ́ wúrẹ́ ìwọ ni master planner. Kéṣe torí ti ẹni bí ṣe ṣe gbogbo ní ibi ni. tó bí ẹ àtàn jọ̀wọ́ má súnmọ́ mi mọ́ o. Júdásì ìwọ ló pa Jésù. Mo kọ́gbọ́n orí mi bẹ́mi náà kàwé o. Mo kọ́gbọ́n orí mi bẹ́mi náà kàwé o. Ìwé làgbà ọgbọ́n orí mọ̀ lọ jẹ́ bàbá. Ìwé làgbà Adio ọgbọ́n orí mọ̀ lọ jẹ́ bàbá. Adio mo kọ́gbọ́n orí mi bẹ́mi náà kàwé o. Mo bínú járe lé. Ọmọ tá a bá wá kọ́ tí ó bá kàwé náà ní ọ̀tá létí bàbá rẹ̀ ó sì kọ́ mọ́ tẹ̀lé mi mọ́. Ṣé bá mi wá kọ́lé lẹ̀ ní ebí mi ní ìṣẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan mi. Adio. Má ṣe bá ní. Ọ̀fẹ́ tẹ̀lé mi. Adio sọ mi pé ìyá rẹ̀ náà máa ń yọgi tì mí tẹ́lẹ̀ ní Adio kan dábàá ní ní. Pàpì ní fọ́. Máa lẹ́jọ́. Ìdíje ni mélòó skul ìjẹ́ kí n dúró sílé ní yémi mélòó skul. Ó yá ọ̀lẹ́. Ìṣe yémi ìṣe. Bọ́ síbẹ̀ olódò. Yémi mélòó skul ní. Olódò ọ̀lẹ́dànù. Ẹ má yẹ ká parọ́ yémi mélòó skul ní. Yémi. Èyí ti bẹ̀rẹ̀ ní yẹ. Èyí ti bẹ̀rẹ̀ ní yémi mélòó skul ní. Ọ̀lẹ́ wúrà ọ̀lẹ́. Èyí fi mí sílẹ̀. Wo jẹ́ kí n jòkó síbẹ̀ jọ kí n. Pé mo ní gàárì kan níbí. Bóòrí. Ọ̀rẹ́ mi, ó dẹ̀ dẹ́rù bà mí sá. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ má bínú jàre ọ̀rẹ́ mi. Bó ni ibi tí olùkọ́ ti nà ọ́ lánàá ṣé kò lè sá? Mátàdí charin ló ń jàre. Ó jẹ́ láyé pé ìsọdún eégún.
Tó bá jẹ́ gbàdúrà eégún kan, kí ló sì? Wo, màá ná bí ejò ajẹ́ ni. Ṣèbí eégún ló ná èsè yan. Kí jíjà lọ márùn-ún gbà náà. Àbí o, ọ̀rẹ́ mi. Ọlọ́run bẹ́ẹ̀ tó fi ṣe ẹjọ́. Àmọ́ ká má parọ́. Ilé owó òun lọlé ni o. Wo, èèwọ̀ ẹlẹ́dàá tèmi ń lọ gan. Àjẹpẹ́ apé méjì nù. Ọ̀rẹ́ mi, nǹkan tó fẹ́ràn ọ̀rẹ́ nu. Kí là á ṣe báyìí o? Mo sì já lọ ṣeré níbi abẹ́ ẹ̀gẹ́ ọkàn. Ẹ burú. Ìyá ológi kan èkúkú sí ilé. Wọ́n ti lọ sékòó etílé. Tó bá ti di aago 2 màá lọ bá wọn níbẹ̀. Mo tún sì máa lọ bá wọn ni. Màá lọ bá wọn. Ìgbà tó yẹ pé iṣẹ́ náà ni. Iṣẹ́ kúkú ni aago ń ṣe kú. Jálọ ṣe lè ń tíà. Ó ṣe jẹ́ kí n tẹ̀lé ọjà rẹ̀. Ọlọ́mọ ni. Mo ti ń lọ ń bọ̀. Tìlẹ̀ o, ẹ má fojú ọmọ gan wo tìlẹ̀ rárá. Tìlẹ̀ mọ ohun tó ń ṣe o, ó gbọ́n o, bẹ́dùmarè ṣe dá o. Mo kàn fẹ́ gbà yín nímọ̀ràn kan lórí ẹ̀kọ́. Ṣé rí ẹ̀kọ́ ó ṣe pàtàkì, ó ṣe kókó fún yín. Ẹ fojú sí ìwé yín. Ṣé ẹ̀ ń gbọ́ báyìí? Bẹ́ẹ̀ lẹ́nu gbọ́. Fún àǹfààní yín ni, kò ń ṣe fún àǹfààní tiwa yìí mọ́. Nítorí ọjọ́ iwájú yín ni. Orin kan wà tí wọ́n kọ láyé àtijọ́. Wọ́n ní ẹ̀kọ́ dára púpọ̀, ẹ̀kọ́ ló láyé tàwa yìí sẹ́. Ẹ̀kọ́ dára púpọ̀, ẹ̀kọ́ ló láyé tàwa yìí sẹ́. Ẹ̀kọ́ ló ń gbé ní dépò gíga, ẹ̀kọ́ ló ń gbé ní dépò ọlá. Ẹ̀kọ́ ń gbé ẹ̀yin òbí wa, tẹ́ bá lówó kẹ́ ràn wá lọ́wọ́. Ẹ jọ̀ọ́, ta ló mọ ìtumọ̀ orin tí mo kọ tán ní? Èmi mọ olùkọ́. Ìtumọ̀ orin yẹn ni pé ẹni tí kò bá ní ẹ̀kọ́ ní ayé yìí kò ní débi gíga. Tí àwọn òbí wa jẹ̀bá ti fi owó ràn wá lọ́wọ́ kí àwa ọmọ náà tiraka kí iṣẹ́ àwọn òbí wa lè yọ. Ẹ pàtẹ́wọ́ fún un. Ṣé báwo lẹ ti gbọ́ yẹn? Mo fẹ́ kí gbogbo yín náà ká jọ kọ́ nígbà kan náà. Ẹ̀kọ́ dára púpọ̀, ẹ̀kọ́ ló láyé tàwa yìí sẹ́. Ẹ̀kọ́ dára púpọ̀, ẹ̀kọ́ ló láyé tàwa yìí sẹ́. Àtàwọn tá a ti wà mí àti láwọn tí wọ́n kọrin àti rí àwọn tí ó ṣe kọ́mẹ́dì àwọn èèyàn jàǹkàjà kan bẹ́ẹ̀ ń jòkó wọ́n sì ti pa orí pọ̀ àti rí onítọ̀ tó gbégbá òrókè. Please put your hands together for Yomi the Fireman. Yomi the Fireman. Thank you very much for your time. Thank you everybody that has been there. Thank you all the people tell you are not alone. And you know, the Afro Music Band 1.0 will pick the winner. We deliver to you Yomi the Fireman. Thank you very much. Thank you everybody. We love you. Thank you very much. My name is Yomi. Thank you for supporting me and giving me evidence. Thank you very much. Thank you, judges. Thank you very much. Láàárọ̀ kùtùkùtù kéyí mi bọ̀ bẹ́ẹ̀ ni o mọ̀ mi mi bọ̀ o mi mọ̀ dẹ̀ rí mọ́ orí mi mọ̀ tẹ̀ nínú mi o ọ̀kan ṣoṣo lójú ìyá tó dáa gbogbo bí ni mo ti dé mo ti ní gbogbo abúlé rí a ayé kí mi rẹ̀ ṣàòkè mo dẹ́ ṣàòkè mo wá mẹ́rin níbẹ̀ ọlọ́run bá tèmi bá dọ̀wọ́ ẹ̀ o tèmi mọ̀ dára o ọ̀nìkan tún yé oyún orí ní lẹ́sà mo dé lẹ́sà kábí máa yà sínú lẹ́sà abẹ́ ọlọ́run àdìo mẹ́mọ̀ jẹ́ mọ̀mọ́ mi ló yá ọmọ mi jẹ́ mi ló yá yéye. How long have you been here? I don't come 2 by 2.
ìgbà mélòó ni mo máa correct yín? Mo máa ń jẹ́ kẹ́ mọ̀ wípé ìyàtọ̀ wà láàrin real English àti pidgin. Tèmi bá sọ fún yín nígbà mi pé how long have you been here? Ẹ kàn dá mi lóhùn wípé I've been here around 2 o'clock. Okay, I've been here around 2 o'clock. That's impressive. I've been here around 2 o'clock. Very simple. I've been here around 2 o'clock. Ẹ ti rí ẹni kó dùn lẹ́nu bẹ́ẹ̀ yẹn. Ẹ má bínú pé mo ti ẹ̀pọ̀ ẹ̀dẹ́ náà mo sáré lọ attend sí àwọn kọ̀ọ̀kan. Ẹjọ́ tíṣà ẹjọ́ báwo lẹ ṣe lè kọ́ mi ní èdè Èkó kí n má sọ èdè Ìjẹ̀ṣà yìí mọ́. Èdè Èkó? There is nothing like that. Èdè Èkó. Ẹ mingle pẹ̀lú àwọn Lagosians ni ẹ dẹ̀ learn English ni mo fẹ́ kọ́ yín ṣó ti yé yín sí real English. Ẹ jẹ́ ká lọ sínú iṣẹ́ tá fẹ́ ṣe lónìí. Ohun tá fẹ́ ṣe ni dictation. Okay, sir. So ẹ máa gbogbo ohun tí mo fẹ́ pè fún yín nísìn ẹ máa sọ tẹ̀lé mi ẹ máa kọ sílẹ̀. Real English ni mo fẹ́ ká lò ẹ má lo pidgin. Ṣé ti understand? Good morning, sir. Good morning. Good morning, sir. Okay. How was your night? How? 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 How was your night? Nice. Night. Yes. I love you. I love you. Okay. I love you. My name is James. Last one here. My name is James. Okay. Is James. Yes. Good, you are improving, but this how kì í ṣe bó ṣe dún yẹn lẹ ṣe máa fẹ́ kọ́. How mo rí pé ìgbà tí mo pè fún yín ẹ ń pe how yẹn mo rí pé ó ń há yín lẹ́nu. Bẹ́ẹ̀ni, I thought it's hala. This man is such a funny man. Ṣé o ti yé yín nìsín? How yẹn is just H-O-W. How. Okay, kì í ṣe how. It is how. How was your night? Simple, like ó dùn lẹ́nu yín. How was your night? Ó dùn bẹ́ẹ̀ yẹn. So nísìn mo máa ń fẹ́ fún yín ní assignment as in eléyìí tí ẹ máa lọ ṣe nílé àwọn eléyìí ẹ máa study wọn dáadáa ẹ tún máa combine àwọn words mi mo mọ̀ pé tí ń improve ó ti impress mi ẹ tètè improve gan inú mi dùn sí yín gan so kẹ́ túbọ̀ lọ study sí tá bá máa pàdé ní next class a tún máa tẹ̀síwájú nínú ẹ̀kọ́ yẹn. So but make sure you always speak real English. That is why I was employed to teach you real English, not pidgin. Okay, sir. Okay. Yo. Wetin happen na? Where you dey since all these days? Ọ̀pọ̀ chu ni. Àwọn òchílẹ́gbẹ̀ àwọn wèrè mọ́ àwa ti ga chókè díẹ̀ sí. I no understand you. Ọ̀pọ̀cho. Ọ̀pọ̀chu chókè. Na ọ̀pọ̀su you dey talk ọ̀pọ̀cho. Wetin be ọ̀pọ̀cho? Chu náà ni ọ̀pọ̀chu òkè. Ṣáàfíà ni. You no get wetin be this na
where you put socks ìwọ fi socks sínú bàtà inú ṣòkòtò. ara lè àwọn èdèkéde yìí ọmọ kọ̀mọ́ntì ló ń gbòòrò bí wọ́n ṣe wọ ní ìtìnú. I don't see kini rí you see kini rí I don't see Olamide Bado ọtí lẹ́yìn ni bí tiẹ̀ máa ń wọ̀ náà rí bí tiẹ̀ wọ̀ ní ìtìnú. Anyway, I saw the way. Chile is a very good check. Ta ni jẹ́ bẹ́ẹ̀ wèrè oníjẹ́ tìlẹ̀. Àwọn ẹbá àwọn ẹ̀yìn ní ìṣọ̀rẹ́ mọ̀ àwọn olórin gidi àwọn níní làwọn management nísìn látijọ́ ta ti lọ táwa lọ rè ṣe chowin jò ní talent. Wetin be chowin? Talent hunt. Oh, that show where I follow na go. Níjọ́ tá a gbòdo èmi ti sọ fún tìlẹ̀ pé èèyàn tó gbòdo lónìí ó lè gba mọ́ọ̀kì lọ́la wèrè ti yarí kanlẹ̀kanlẹ̀ àtijọ́ ni lèmi ti da wèrè mi. Oh, so you don da. I don. Àbí na tilẹ̀ da ìwọ nù. Mi ǹjẹ́ nǹkan ò ṣe ìyá rẹ̀ bàbá tó bí kí bàbá rẹ̀ ni ó tó kú àti ìyá tó bí wọ́n máa bẹ èmi lórí ọ̀rọ̀ rẹ̀ ni pé kémi ọ̀fọ̀ náà hàn wíwá ìmọ̀lọ́wà. You dey inside. Kí ni ọmọkùnrin gidi máa ń ṣe ní side níwò yìí. I don't know. Kò rí bí gbà lónìí ọ̀pọ̀ tàwa ti tú òkè. Karo ìwọ gangan lèmi wá wò ní. Ó ti àpùlà. Mo fẹ́ kí èmi rẹ̀ ọjọ́ mọ́ rò pọ̀ kẹ́yìn mi rẹ̀ ọ́ ká mọ̀ ṣe kí ní papọ̀. I love you. I no hear you. Abeg talk. Just talk that thing again. Ọlọ́mọ ṣe ohun tí ọgbọ́n Yorùbá ẹ dákun ṣáájá gé wèrè jẹ ni. I love you. Yeah, Rugo, you love me. Ǹjẹ́ mi rẹ̀ ọjọ́ wá ṣe kí ni. You wan do your mama? Mami. Na make I dey ask you because na your mama you wan do so. Tó bá jẹ́ ìyá mi mo fẹ́ ṣe èmi ọ̀wá jẹ agbájú rẹ wá ìyá mi jẹ ní village. Ìyá mi village. Oh, village. Okay, make I advise you. Your papa, make you go bring all the money wey you na get. Big and come, I go give you small out of am. Ìwọ ọ̀fẹ́ bá mi. Papa. Your papa, yeah, your papa. Ẹ dákun ṣe yọ ṣàárẹ̀ ọ̀run ni. Papa, you have died. To fear aqua, God forbid. I don't want. I go find person wey get plenty money. Not be you, not be like you. You don't be. Karo, bàbá mi ti wá kú nísìn. Kémi rẹ̀ ọjọ́ máa jẹ kíní. You no get go find man with plenty money. Me plenty money. Abeg go. Àbọ̀mọ̀ yẹ ọmọ kankan ni. Go. Tí wọ́n gbàjú iye tí wọ́n fún àwọn tí wọ́n gbọ́ ọmọ lẹ́yìn àyín èló ni wọ́n sọ. I said they go. I go tell you. I love you. Àǹtí mi ṣé torí pé mo wá sóko tí mo wá bá mo rádìò tó ń ṣe pálapàla tí mo ní kó kà lọ lẹ́kọ̀ọ́ tó lóun ò lọ lẹ́yìn wá kọ lẹ́tà burúkú sí mi lẹ́kọ̀ọ́ àǹtí mi. Lẹ́tà nìkan ni mo ti kọ. Bẹ́ẹ̀ ti gbé ọ lé ọ̀jọba ẹ̀ la gbọ́ ọmọ mi kò mí. Mọ́mì. Ẹ̀wọ́n ọmọ mi kò mí bí ẹ bá ta sí. Mọ́mì bẹ́ẹ̀ ṣe ń ronú yọ̀rọ̀ yóò rí báyìí pápá àgbọ̀n tó bá ń kọ lẹ́tà yẹn ni òun dà ká yìí àti àmọ̀ pé tẹ bá yẹ lẹ́tà burúkú tí wọ́n kọ sí àǹtí mi ní Èkó tẹ́yìn kan bá kà ẹ̀rọ lọ́wọ́ báyìí kí bọ́n mi máa sọ pé ibi tí àǹtí mi bá ta àdìó sí o kọjú ibẹ̀ fáwọn o àwọn owó tó bá sọ fún wọn o àwọn adá padà o ṣé kó rí bẹ́ẹ̀ lọ́mọ ìyá kan náà ọmọ bàbá kan náà ẹ̀yìn dẹ̀lẹ́ kò fún wa níyà. bẹ́ẹ̀ sàn ṣe tapá tuntun náà yín ẹ̀ ta lè kó ọ̀hún kí n bá arorí hàn rí kí n bá arọsẹ̀ hàn rí kí n rẹ̀ dọ̀ kí n rẹ̀ róró ọ̀tọ̀ọ̀tọ̀ ni hàn rà. àǹtí mi ẹ lọ ṣe sùúrù o sùúrù ti ra rẹ̀. ẹ ti gbàgbé pé àdìo yín tà ń wá yìí ó ní àwọn ọ̀rẹ́ tí wọ́n jọ ń rìn lábúlé. ẹ̀gbọ́n o ọjọ́ mẹ́ta ni mo fún yín o. ọjọ́ mẹ́ta. kẹbi bá mi gbọ́ ọmọ mi. òdìdí gan ni màá gbọ́ ọmọ mi. ọmọ mi kò ní. ọmọ mi ò rántí. Ba-da-dum,
mo máa lọ ọjà mo máa lọ ọjà lágbàdo Ìjàyè o mo máa lọ ọjà mo máa lọ ọjà no mo máa lọ ọjà mo máa lọ ọjà lágbàdo Ìjàyè o mo máa lọ ọjà mo máa lọ ọjà lágbàdo Ìjàyè ará ọ̀dàn ló nà mí lọ́jà ọ̀dàn mo máa lọ lọ́jà lágbàdo Ìjàyè mo máa lọ ọjà mo máa lọ ọjà lágbàdo Ìjàyè o mo máa lọ ọjà mo máa lọ ọjà lágbàdo Ìjàyè ará ọ̀dàn ló nà mí lọ́jà ọ̀dàn ará ọ̀dàn ló nà mí lọ́jà ará ọ̀tà ló nà mí lọ́jà ọ̀dàn ará ọ̀tà ló nà mí lọ́jà ọ̀dàn mo máa lọ ọjà lágbàdo Ìjàyè kí láfún tó wọnú Ewédú láti gbọ́ kí láfún tó wọnú Ewédú láti gbọ́ kágbàdo tó dẹ̀kọ́ no it's like kí láfún tó wọnú Ewédú láti gbọ́ kágbàdo tó dẹ̀kọ́ Ọlọ́run láti mọ̀ àlùkẹ̀bà onígbọ̀sẹ̀ no kí láfún tó wọnú Ewédú láti gbọ́ kágbàdo tó dẹ̀kọ́ Ọlọ́run láti mọ̀ Jesus Christ. iná ìtì ẹ̀ ti fẹ́ jó ojú mi àjò tán látọ̀ọ́rọ̀ ó kù díẹ̀ kù mí ó. ọmọ mi ní gíláàsì mi o ọmọ wẹ́wẹ́ o ọmọ wẹ́rẹ́rẹ́ ọmọ ní ọ̀títà obìnrin lulẹ̀ ọkọ ẹ̀dá mi máa ń yẹ títà tèmi ọmọ. ẹ ra mà ẹ kújọ́ mẹ́ta mà. ojú dàbí ọ ni mo máa bí mímọ́ o. màámi ẹ dá mi mọ̀ mọ́ èmi ọmọlẹ́wà ọmọ yìí onídìrí nísàlẹ̀ odò. ọ̀rẹ́ mi Àdùkẹ́ olórúkọ mi mọ̀mọ́ rẹ sí kọ́. àlàáfíà ló wà. wọn náà sí kọ́. àlàáfíà mo wà. àlàáfíà wọn ní bá ti rí ọ̀gán bẹ́ẹ̀ á mọ̀ ǹdẹ́. èmi ò sí lábúlé mọ́ Èkó ni mo wà ń sìn yìí. Èkó ìlú burúkú. ìlú tó dà mà lè kó màmí. ó dá. nǹkan tó tiẹ̀ gbé mi débi ọmọ yín ló rán mi sí yín. ọmọ mi. bẹ́ẹ̀ ni tìlẹ̀ ló rán mi sí yín mọ́ mi. Àdìó ọgọ̀ ara ilé oyin àti yìí tìlẹ̀ ẹ jáde àrí tìlẹ̀. bẹ́ẹ̀ ni mà. ọtí rádìó. bẹ́ẹ̀ ni mà. kódà ẹ wo ó ń ṣe dáadáa lẹ́kọ̀ọ́. orí mi orí tìlẹ̀. orí tìlẹ̀. mo rí mọ́ mi. ó tán ojú tì yín o ẹ̀yin aládùúgbò ayé ó ti lọ fọwọ́ rẹ̀ ṣe kínní ayé ó ti fi ṣe kínní orí tìlẹ̀. mo rí mà. Àdìó ọgọ̀. bẹ́ẹ̀ ni mà. ọmọ olúpọ́n ọmọ gbọ̀ngàn ọmọ gbọ̀yìn ọmọ gbọ̀yìn ọmọ mi ọ̀ṣẹ́un ọ̀rí Àdìó tèmi. bẹ́ẹ̀ ni mà kódà ó rán mi sí yín. ó rán ọ sí mi. ó rán mi sí yín mọ́ mi. mo gbà ọ gbọ́. ó ní kówó yìí fún yín mà ó ní kẹ́ má bínú pó kéré ó tún ṣì kù mò ń bọ̀ ẹ gbà ó ní mú fóònù yìí fún ẹ tó bá ti pè yín tẹ́ bá ti gbọ́ tó ń dún tó ring ibi tẹ́ sì máa tẹ̀ ní tẹ́ bá ti tẹ̀ báyìí pẹ́ẹ́n ẹ̀yẹn gbé sétí ohun Àdìó lẹ máa gbọ́. àló máa jẹun ọmọ máa mú mi sí máa ṣeun rere ẹlẹ́dàá mi ọmọ ìgbà o máa jẹ́ ọmọ. ẹ jẹ́ tètè máa lọ bí mo ṣe dábìí mo ní kókó dọ́dọ̀ yín. ọmọlẹ́wà wàá ṣe rere láyé rẹ wàá sọmọ rere kò yeye rẹ ọ̀rọ̀ asọnù ọ̀nà ìsọnù ọ̀rẹ́ mi ní ìfojú sunkún rẹ ọṣẹ́ ń wo bá mi kí ọ̀rẹ́ mi ó dàbọ̀ ọṣẹ́ o máa jẹun ọmọ máa mú mi sí ẹlẹ́dàá mi ọmọ ìgbà o máa jẹun ọmọ ni mo máa mú mi sí o ẹlẹ́dàá.
your hands together for the last performer. Let's have your hands together, please. People. Thank you. It's still Afro Music Hunt 2.0. Ẹ ti mọ̀ pé bá a ti máa ń ṣe lọ́dọọdún lélẹ́yìí tá a mọ̀ máwọn èèyàn jàǹkànjàǹkàn tó di ògbóǹtarìgì olórin káàkiri àgbáyé representing Nigeria. Ayo, coming on the stage right now. Ẹ bá a pàtẹ́wọ́ fún Ẹnu. Put your hands together for Ẹnu. Fẹ̀rọ tẹ̀sí tútù. Alágbàgùn ooo. Alágbàgùn ìyàn mi ò gbọ́dọ̀ ní kókó o. Ẹ̀bà nìkan kọ́ ló mú ní jàjà. Bẹ́gùn sí bá dùn ládùn jù o. Ó lè má wọn pa sọ jàjà. Bẹ́gùn sí bá dùn ládùn jù o. Ó lè mú ìmàmù jẹ lẹ́dẹ̀ o. Lágbàgùn ìyàn mi ò gbọ́dọ̀ ní kókó pọ́npọ́npọ́npọ́n. Gìtá tó wà lọ́wọ́ ẹ̀ kí ló fi ṣe. Ara dọ́kúmẹ̀ntì tí a máa mú rìn ní. For me, it's a no. So it's a no. No, capital N-O. Absolutely. Ready? No kọrin iṣẹ́ wa. Ìwọ̀n bá dẹ̀ ti ṣe yẹn náà ti tó. Ẹsẹ̀ mo sì mọ orí tí mo fẹ́ kọ́ mi ò tí bẹ̀rẹ̀. Ẹ ṣe ẹ bá máa lọ. Ẹ má ṣe wàhálà. Wọ́n padà á lọ́dún tó ń bọ̀. Sir. Ṣé lọ́pọ̀lọpọ̀. And now, just make some noise, baby, please. Ẹ ti mọ̀ mí látọ̀dún tó kọjá tẹ́lẹ̀ pé èmi ẹ̀ ṣẹ̀sìn ká parọ́ fún yàn bí ò bá ṣe dáadáa. Well, anyway. Hey, let us move on. Yes. Coming up on stage next, please put your hands together for Matolizi. Put your hands together. Make some noise, people. Matolizi. Oshatimo, wọ́n pè mí Blackie mo fi jọmọ Ghana. Àmọ́ lọ́wọ́ tí mo wà mí ò kí fa gbánà. Gbogbo àwọn tó bá rí tèmi lọ́ máa kó sí kànáà. Olúwa ló ṣe ọ̀gá má rò pé wọ́n kálà. Definitely wọ́n rí mi nígbà tí mo máa jẹ gálà. Àwọn olófin wọn fẹ́ kó mi sí wàhálà. Wọ́n ní kémi wá gbẹ́bọ kí tí wá ṣe sára. Mo dẹ̀ mọ̀ pé wá di Ọlọ́run mo ṣì máa là. DJ play me the music. Fún mi jẹ́ kọ́ mọ̀. Matolizi run the show. No be lie. Now me get the show. So the girls don't know. Oh, I made a just you. Shall I want no belly? Then now me get the show. So the girls don't know. Oh, I made a just you. Shall I want no belly? Jacomo, Jacomo. Jacomo, Jacomo. Jacomo, Jacomo. Jacomo, Jacomo. She was feeling the beat, she was feeling the beat, she was sound to the baseline too. Mr. Bennett on the beat, Fat on the beat, on the hits, me ma killing the beat I do. Oh yeah, yeah, we're gonna get on. I'm in a vanilla, we'll get on. Bacala, we're gonna get on. Oh yeah, man, I'm gonna say, I want to you, want to shine on Wale. What have you do, I can't have she pass you Wale. Cause I want to go my little Wale. Moving this, I just call you, I just call That's so, thank you. What do you think? The tribe is still in. Put your hands together for him once again. That was Matolizi.
somewhere along the line, the voice and the sound. What do you think? What do you think? Well, he says the It's voice. a no. It's a no for me. The key. A little training. He has So to you know by you? modulate. No? The guy really tried, but he still needs employment. Okay, coming on stage right about now. I think I've seen this name before. Abi? Looks familiar. Yeah, I thought so too. Babanika will to say lot to Kojani Biki Mokbin. Kamakbu. But anyway, everybody deserves a chance. Please put your hands together for Tile. I know it's just 7 years or 6 years. His dressing looks better. Is it 7 years or come back again after 1 year? 1 year. DJ! Yeah, go for 1 year. DJ! Go for 7 years. DJ! They call me Mr. Comedy. Yes, I like him. Big and better. Going back when he had Papa Tasso. Èmi náà fẹ́ dológo. Èmi náà fẹ́ dológo. Èmi náà fẹ́ dológo. Nàkàtà ìmí lò. Oúnjẹ olórí méjì. Dangote owó mélòó. Ọmọ sọ̀sà ni. Papa Tasso. Don't kill my dream. Don't kill my dream. Papa Tasso. Ìwọ náà fẹ́ máa rọ́ọ̀bù. Ó yá sọ́ọ̀bù náà. Ó yá sí àwọn ètò òde. Ó yá rí pẹ̀lú ọ̀gá. Ó yá sí ìdòdò náà. Ọ̀gá rí pẹ̀sì náà. Èmi náà fẹ́ kọ hip hop. Èmi náà fẹ́ kọ hip hop. Èmi náà fẹ́ kọ hip hop. Ọ̀gá sí olórí méjì. Ìbájì olórí mẹ́jọ. Ó yá náà kó yá gbé. Ó yá gbé kó yá náà. Ó yá náà kó yá gbé. Èmi náà fẹ́ di rapper. Mo fẹ́ di rapper. Èmi náà fẹ́ di rapper. Àdó olórí méjì. Ọlámilé ó bọ̀ lọ́rùn lẹ́kọ̀ọ́. Ọmọ Bàrígà ni. Ó yá náà kó yá gbé. Ó yá gbé kó yá náà. Ó yá náà kó yá gbé. Èmi náà fẹ́ kọ fújì. Mo fẹ́ kọ fújì. Èmi náà fẹ́ kọ fújì. Mo fẹ́ kọ fújì. Èmi náà fẹ́ kọ fújì. Mo fẹ́ kọ fújì. Àwọn olórí méjì. Mo fẹ́ kọ fújì. Ọmọ Jẹ̀bú Òde. Ọmọ Jẹ̀bú Òde. Èmi náà fẹ́ kọ fújì. Èmi náà fẹ́ kọ fújì. Àsùnmọ́ olórí méjì. Sàbí olórí mẹ́fà. Ọmọ Ìbàdàn ni. Ọmọ Ìbàdàn ni. Ó yá náà kó yá gbé. Ó yá gbé kó yá náà. Papa Tasso. Don't kill my dream. Don't kill my dream. Don't kill my dream. Èmi náà fẹ́ dológo. Èmi náà fẹ́ dológo. Thank you. Thank you. Thank you. Thank you. I love you. I love you. Àwa ni. Báyìí mi ò mọ̀ pé ó máa pí àyè àyè. Invariably, ó lọ ṣe Ta owó ọ̀kẹ́. ló pè wá? Surprise me. But Ṣé o ti lọ? management ẹ̀ olóòrùn. Àwọn méjì Ó náà ti já wọn lẹ́nu. Bóyá ó ti jà. Ó ti já wọn. Ó ti máa go back. Ó ti máa lọ sí drawing board yẹn. So 1 year, there could be a turnaround within 1 year like that. I can't believe it. Wọ́n ti wọ gbóró nìyẹn. All impressed. Very wonderful. All impressed. Just like that. What is your No, it's a decision? yes. It's a yes for me. Are you? Big yes. A yes from me. Yes from me. We appreciate everybody that's been here right now. Asuma Ikpeboya, àwọn ọ̀jọ̀gbọ́n wa, the judges. You must have made up your mind on who the winner is. Àmọ́ ká tó announce before we announce the winner of today's show. Ìyẹn ni pé ká tó pe ẹni tó gbégbá orókè lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ni. Eégún lákan ń bẹ láàrin wa. Yeah. And we must not, you and we must not leave here today without experiencing this enigmatic performance. Àti ní carry over ni ẹ̀.
No, we can't do that. Tẹ́lẹ̀ nígbà tí mo wà kékeré máa níbọ̀ dáhùn àmọ́ lo nǹkan. Àfúgbà tí mo mọ̀ wọ́n mo rí pé bóyá lẹ́yìn omi kò sí nǹkan kan tó ń lọ. Talent is talent. Please put your hands together for the king of Asha. Okay. The Lord of Music and Alhaji Abbas Akande Obesere. Please put your hands together. Sidophobia in the house. Ayo, tí a bá ti wá ṣe tán, we'll tell you who the winner is. Thank you very, very much. You're welcome, sir. Aṣíwájú tẹ̀ ń káàbọ̀. Welcome back, Mr. Obese. Welcome from America. Oh, welcome back. Orí ni iṣẹ́ fújì ni o. Orí ni iṣẹ́. Ilẹ̀ bábọ́ ní kúrú sí mo ṣe bó ń gbà o. Orí ni iṣẹ́ fújì. Lẹ́mi ló lórúkọ tó pọ̀ nínú eléré. Lórúkọ tó pọ̀ nínú eléré. Yomi the fireman, please. Yomi the fireman, right on stage. Okay. Okay now. So, the winner is Oga. The winner is Tile. Tile. Put your hands together for Tile. Presenting this award to our new winner, Tile. Thank you very much. Okay, but before that, hello, please, can I ask you one question? Yeah. Please, what's the meaning of Tile? Anyway, I'm short of words. First of all, I give glory to Almighty God. And I also say thank you to my lovely mother, Mother Tile, aka Mama Ologi. Can you please put your hands together for my mother? My name is Tile. And I dedicate this beautiful award, my lovely mother, Iyologi. Emma Binu, back to your question. You really want to know my full name? Or everybody out there? Tile. Call me Tile. Tile. It is not over until it is over. Tile, ale Tile. Kí ni ìtumọ̀ Tile rẹ ni? Yémi o, tó bá yá, ìyá mọ ìdí tó fi ń pè mí Tile. Ale Tile fún orere tó bá wà lọ́kàn ẹ láti ṣe. Tipsy on this one, you know. Why you looking sad? Why you always mad?
Mad about the things that we could have had. Papa was too proud to look at me eyes, to realize that I was a little boy. I was Lord and hating me. Mommy, I will always love you, see. Mama, you'll never want to see you down, see you down. That's why I said. Ọlọ́run bó mo ti sọ̀rọ̀ ara mi sí báyìí. Ẹni àwí fún ọbàjọ́ gbọ́, ẹni àbá sọ̀rọ̀ kọ́lọ́run jọ́ gbà. Bó mo ti wá rìn báyìí, bó mo ṣe ṣera mi báyìí. Tìlẹ́, alẹ́ tìlẹ́. Alẹ́ ò tí ilẹ̀ léde wọn Àdìó wá dèèyàn ńlá tí gbogbo èèyàn ń sápẹ́ fún ńgbàdí ó gbọ́rọ̀ tó gba léèwé lọ ọ̀rọ̀ rẹ̀ ò ṣe ní yàtọ̀ wọ́n wà ń bára dáadáa kiri kò tí ì pẹ́ jù fèmí náà ńgbà tìlẹ̀ yé èèyàn gidi tó yáre nítorí pé ó lọ sùkúù padà tí èmi náà bá kúkú lọ ńkọ́ èmi náà mo dé àwa mẹ́tẹ̀ẹ̀ta lọ́wọ́ tẹ́lẹ̀ tí ì já lọ sùkúù ẹ̀rí ń bá yí bí ayọ̀ bá mi dárò ara mi. Mama, me no one say you cry no more. Awa, yeah. Mama, me no one say you cry no more. Yeah. Mama, me no one say you cry no more. Yeah. Mama, me no one say you cry no more. Yeah. It's like 1, 2, 3, 4. Teach me how to write and read. Stay away from bad friends. They might take your bad way. 1, 2, 3, 4. Boy, what you waiting for? The life is sweet like honey, honey, honey. Mama called me up just the other day. She said hello, but look after yourself. Careful about the girls, use the money wisely, cause this life is so short, just to understand. Mama, no one say you cry no more. Yeah. Mama, no one say you cry no more. Yeah. She said 1, 2, 3, 4. Teach me how to write and read. Stay away from bad friends, they might take you wrong way. 1, 2, 3, 4. Boy, what you looking for? The life is sweet like honey, honey, honey. It's Lamar on the mix. Melodies,